àbùkọ́ tó bá di pé lápèjú ní ìsìn ẹni meeting so wọ́n ní pé kí muslim wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ kí christian wọ́n ṣàdúrà ìparí or vice versa so tó bá di pé christian wọ́n ṣàdúrà lápèjúwe àwọn ọmọ ọbẹ̀ nọ́mà wa ni ṣùgbọ́n ẹlòmíì tọrọ òye yóò ṣí fìlà gẹ́gẹ́ bí àwọn christian náà ṣe ṣí fìlà àbí kó dijú àbí kó ní kó dìde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kó máa retí lọ́dọ̀ ẹni tó fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀ tó bá pẹ̀rú wa wọ́n mọ̀ retí ká dìde dúró àwọn máa jẹ́ kó mọ̀ wípé ní ìṣesí tẹ́ ẹ bá wà tẹ́ ẹ fi fẹ́ ṣàdúrà náà lẹ́ẹ̀ máa ṣàdúrà lọ ẹni rántí ọlọ́run ọba kìyàmán tọ́pọ̀ orí ìdó lẹ wà ẹ wà lórí ìdó rẹ̀ ń sọ̀rọ̀ ẹ wá fẹ́ ṣàdúrà orí ìdó náà lẹ́ ti ṣàdúrà kò ní ìdíkẹsẹ̀ ìjókòó àwọn tí rántí ọlọ́run ọba alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan tọ́pọ̀ orí ìjókòó náà lẹ́sẹ̀ wà kò ní ìdíkẹsẹ̀ kò ní ìjókòó dìde dúró wà láàjò ní obìnrin kọ́nà bá ṣe kó rí bẹ́ẹ̀dì lẹ wà òun ló fi jẹ́ pé àzìkárò tá a máa ṣe lórí bẹ́ẹ̀dì náà wà òkètèpó jókòó lẹ́kọ̀ọ́ tó ṣe orí ìdúbílẹ̀ náà ló ti ṣe kódà débi wípé tá a bá ní occasion tá a fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀ àbá ní kinní kan wọ́n á sọ pé tọ̀ ẹni tí ó bá ní làkúrè gbé lẹ́sẹ̀ kan dìde ńlẹ̀ kí wọ́n yá gbọ́lọ́n tóbi ìjà ṣàdúrà bẹ̀rẹ̀ ebórí ìjókòó la jókòó lórí iṣẹ́ akílẹ̀ kó ṣàkalẹ̀ fún bá a ṣe jókòó kí làwọn dìde fún orí ìjókòó òun náà ní ká ti máa gbàdúrà ká ti máa ṣàdúrà kò ní ìdí ká tún ṣẹ̀ṣẹ̀ dìde challenges yẹn wà rẹpẹtẹ tí wọ́n máa sọ pé àwọn òjòkó ni pé kódà àdúrà kan tó máa ń ṣe nílé ẹ̀kọ́ kan ìfẹ́ máa dárúkọ tó ní làwọn fẹ́ ṣe tó ní owó dìde ní bàbá tó sì nílé ẹ̀kọ́ yẹn ńgbà tí ń bẹ láyé tó bá ń ṣàdúrà bàbá àwọn èyí dìde lórí táwọn wá ń dìde lónìí. so Ọlọ́run musta'an